ìgbìmọ̀ nǹkan iná jẹ̀ ló gbé débí nínú ìmọ̀ bóyá kò tẹ̀ lówó lọ́wọ́ ni mo ti gbàgbé asọ̀rọ̀ ẹ̀ náà ni ọlọ́dún ó gbàdúrà kan ní ìṣọ́ọ̀ṣì oyún kò sẹ́yìn bẹ́ẹ̀ ẹnìkan bá bí wọn mọ̀ pé ó ń lọ ẹni ẹ̀rọ bá bí ń tiẹ̀ wọ́n bá bá lábẹ́ gántà kan bẹ̀ mọ́. ó kúrò ní chọ́ọ̀chì sínsìnsìn ó bá bẹ gántà ó fagbó hallelujah. now ibi tẹ́lẹ̀ ṣe o ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ lòun dá ni pé lọ́gán tó rí ará church kí lè mọ̀ tó ṣe why to cover it ẹ ti sùn ṣe bóyá kó free ẹbí ó ń fa nǹkan ní ẹbí ẹkọ ní ẹ bá fẹ́ rí mi o ó rí i pé ará church ń bọ̀ kó sáré cover bí wọ́n bá ṣe rere. ṣé mo ṣe lẹ́ẹ̀kí máa sọ̀rọ̀ púpọ̀ díẹ̀ torí àìmọye ìgbàlẹ̀ ń pariwo gbàdúrà ṣùgbọ́n tí Sàtánì rẹ̀ rìn olúwa Sàtánì ṣe báyìí dídìrín kọ̀ọ̀kan rẹ̀ torí Sàtánì ti mọ̀ pé tó bá kú òní bí àdúrà club house ló ń lọ. olùkọ́ tó bá kú òní bí àdúrà ọ̀dọ̀ ẹ̀ńtẹ́ ẹ̀ tí ìfẹ́ra ṣẹ́jọ́ sàkiri mẹ́jọ ó ti mọ̀ pé òjọ́gbọ́n tẹ nìkan ó ti mọ̀ pé ẹ̀ tó ń parọ́ mọ́ Sàtánì yóò jókòó pé ṣé òun tan rẹ̀ ni àbọ̀ náà lòun fún abẹ́mi Sàtánì lò àbọ̀ Sàtánì lò. so ó pè kí èèyàn kó kọ́kọ́ ṣọ́ra kó tó gbàdúrà ó dáa kéèyàn kọ́kọ́ kíyè sára rẹ̀ ẹ lajú àwọn àdúrà rẹ̀ kan wà tó yẹ pé ó máa tètè gbà tó bá kíyè sára tó bá mójútó ìgbé ayé ìwà mímọ́ ẹ̀ṣẹ̀ pọ̀ nínú ayé o èyí ó tra ìwé o hallelujah nínú ayé tá a wà ayé gidi ayé ẹ̀ṣẹ̀ ni o kó o kọjú síbi ó rí ẹ̀ṣẹ̀ kó o bí ó rí ẹ̀ṣẹ̀. nítorí náà ẹ jáde kúrò láàrin wọn. o gbọ́dọ̀ kúrò láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí ìgbé ayé wọn ò fògo fún Ọlọ́run jáde kúrò láàrin wọn. ó wàá yára ẹ sọ́tọ̀. Olúwa wí. tẹ bá ka Rome 12 láti verse 2 yẹn ó ní ẹ mọ̀ sì ṣe dára yín pọ̀ mọ́ ayé yìí hallelujah hallelujah ẹ fẹ́ ká dùn ayé gbàǹdù. nítorí náà ó fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. verse 1 lẹ́tà mo fi Ọlọ́run bẹ̀ yára ẹ fara yín fún Ọlọ́run ní ẹ̀fọ́ ìlú náà. ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn tó tọ̀nà bí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí ẹ paradà láti di tuntun. hallelujah so ìbànújẹ́ ni kò kàn kéńbì lásán ẹbí òjò ló ń rán fún ìbò wà nú ẹ̀ ariwo kìí ṣe ọ̀rẹ́ ara o kí mo gbé ẹlòmíì ti gbàdúrà débi pé àdúrà ti fẹ́ràn ẹ ládùúgbà ó ti gbàdúrà òun rẹ ti rá gan mójútó ìgbé ayé rẹ ṣọ́ra kíyèsára àǹtí màmá ẹ kí ibo ló ti bá tèèyàn jẹ́ ibo ló ti ṣàìdá hallelujah mọ́kànsáré wọnú àdúrà pé àwọn èèyàn wá sí ìrònúpìwàdà orílẹ̀ sí ìrònúpìwàdà kò sí ìgbàlà ìrònúpìwàdà ló máa ṣáájú bá ti ìrònúpìwàdà á wà gbà ọ̀la tó ó ní ìrònúpìwàdà ẹ kéde ìrònúpìwàdà rẹ pé tí mò ń ṣe yìí kò dáa kò wá ní kàn kó lú mọ́mọ́nú ojoojúmọ́ ni ẹ máa pera yín sí ìrònúpìwàdà pé àwọn ìwà wo mò ń wù hallelujah ìgbìmọ̀ nǹkan iná jẹ̀ ló gbé débí nínú ìmọ̀ bóyá kò tẹ̀ lówó lọ́wọ́ ni mo ti gbàgbé asọ̀rọ̀ ẹ̀ náà ni ọlọ́dún ó gbàdúrà kan ní ìṣọ́ọ̀ṣì oyún kò sẹ́yìn bẹ́ẹ̀ ẹnìkan bá bí wọn mọ̀ pé ó ń lọ ẹni ẹ̀rọ bá bí ń tiẹ̀ wọ́n bá bá lábẹ́ gántà kan bẹ̀ mọ́. ó kúrò ní chọ́ọ̀chì sínsìnsìn ó bá bẹ gántà ó fagbó hallelujah. now ibi tẹ́lẹ̀ ṣe o ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ lòun dá ni pé lọ́gán tó rí ará church kí lè mọ̀ tó ṣe why to cover it ẹ ti sùn
ṣe kó yẹ kó free ẹbí ó ń fa nǹkan ni ẹbí ẹkọ ní bẹ́ẹ̀ bá fẹ́ rí mi o ó rí i pé arájọ́ ṣì ń bọ̀ kó sáré kọ́bẹ̀ bí wọ́n bá ṣe rere. ẹ̀ṣẹ̀ tó ń fìyà jẹ ọ́ kó o bá sàmì Olúwa gbà ọ́ lọ́wọ́. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.